Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà. Rooti Daniel yín náà ni Awíkoko lójú ọlọ́rọ̀. Tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́, kí ló fẹ́ fi mí ṣe? Tó bá ṣáà ti jẹ́ òótọ́ ọ̀rọ̀ la gbé dání. A kórìíra ẹnìkankan, a sì wá láti já ẹnìkankan bọ́. Ìyẹn tẹ́niyẹn bá tiẹ̀ wà lókè gan rárá, torí wípé ó máa ń ba nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé n tá pè ní pé èèyàn wà lókè ní Nàìjíríà. Ó máa ń dálé lórí owó, ipò tàbí ọrọ̀ ayé. Láì bìkítà lábẹ́ àkóso bí irú ẹni bẹ́ẹ̀ bó ṣe rí àwọn nǹkan tí a sọ yìí. Ẹ jẹ́ n fún wa lápẹẹrẹ bí arákùnrin tí wọ́n ní ó lówó gan ní Enugu yìí, tí wọ́n rí ilé ẹ̀ wípé oríṣiríṣi èèyàn ló ti pa sí inú ilé yẹn allegedly. Lẹ́ẹ̀kan sí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ láti 2018 tó sì jẹ́ wípé ọkàn mi wà lórí wípé káwọn èèyàn bọ́ nínú ìgbèkùn ẹ̀sìn. Ọkàn mi wà lórí wípé kí n mọ tú àṣírí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lórí pẹpẹ tó tán fi ń de àwọn èèyàn mọ́lẹ̀, tí ò jẹ́ káwọn èèyàn lè mọ ṣiṣẹ́ bí erin, kí wọ́n sì jẹun bí erin. Mo ń tú wa sílẹ̀ gẹ́gẹ́ bí Elédùmarè ṣe ń ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n bí mo ṣe wá ń tiraka tó yìí, ó ba nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ́lòmíì tó ń wò. Oríṣiríṣi bloggers, everything, wọ́n á gbé tọ́píìkì míì, wọ́n á gbé fọ́tò mi. Wọ́n bá ti gbé fọ́tò mi, oríṣiríṣi nǹkan míì náà máa kọ síbẹ̀ láti lè jẹ́ káwọn èèyàn wò pé kí lárákùnrin tún ṣe. Bí kẹ́rí mo rí kan tó ní arákùnrin Rooti Daniel fi gbé ta pé ẹ gbà mí o, wọ́n fẹ́ pa mí o. Ó lágbára gan. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, bá bá ṣe ń rò wípé a fẹ́ owó tàbí à ń wá èrò lórí social media, ẹ jẹ́ ká tún mọ̀ rò wípé kí ni subject matter gangan. Ẹ̀mí àwọn èèyàn ló jẹ mí lógún. Torí ìdí èyí ńkọ́, ẹ wo apá kejì fọ́nrán tí mo jù síta níbi ìjẹta. Ẹ ṣé, a tún mọ̀ pàdé. Ó dìgbà náà. Ire o. And because of n tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí, I have to say this. Mo jẹ́ gbé ẹni tí mo trust, tí mo rò pé mo trust. In fact, the whole house gan, the whole inner house, wọn ò mọ ohun tí mo fẹ́ sọ yìí. Bishop Andrew ò mọ ohun tí mo fẹ́ sọ. Bá a ṣe close tó. Pé kí n tó là mọ́lẹ̀ fún the whole house, ẹ jẹ́ n kọ́kọ́ gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. Finally, mo pe èèyàn kan pé brother mi yìí o, ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ pé anything tí n bá need kí n fall back sórí pé ẹ máa bá mi dìde lọ and everything. Ọlọ́run dẹ̀ fi arábìnrin kan kẹ́ mi. Lẹ́nu ọjọ́ mẹ́ta, bóyá bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta, lọ́lọ́run gbé arábìnrin yẹn wá. She is also concerned for security purpose. Mi lè dárúkọ ẹ̀. Tá a bá fẹ́ lọ bá mọ́mì Ìyábọ̀, ẹ jẹ́ àṣebà, ká tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu. Ìdí tá a fi ń fẹ́ bá yín sọ̀rọ̀ lélẹ́yìí àti Major Obey. And gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì. As a matter of fact, àwọn tí mò ń sọ yìí, ẹ jẹ́ kí wọ́n jáde, kí wọ́n fi transfer tí wọ́n ṣe, tá a ṣe, ẹ jẹ́ kí wọ́n gbé jáde, kí wọ́n post ẹ̀ síta. Ẹ rí wípé kì í ṣorúkọ mi. Mo ní láti yá owó yẹn fún wọn ni. Wípé ó yẹ ẹgbẹ́ rẹ̀ dìde ẹ lọ. Ẹ wá lọ sí irúbẹ̀ yẹn on a very sensitive matter based on trust tá ní síra wa pé ẹ̀yin méjèèjì yìí o, ẹ jọ̀ọ́ nǹkan báyìí la fẹ́ ṣe. Wípé màá máa làágùn báyìí lórí pé káwọn èèyàn bọ́.
ẹ̀yin kan máa wá sórí live video mi ọ̀tá ni yín ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ọ̀rẹ́ ẹ máa wá plant mole ẹ máa plant mole sínú life mi gbogbo orú ẹ̀yin báyìí aróko ìrọwọ́ ọ̀rí àyàfi tó báyìí pé mo dìde pé mo ń ṣe kinní nítorí owó tàbí torí ulterior motive nìkan lẹ́ẹ̀ ní gbọ́mọgbìn. wọ́n ní pé ká finú wénú ká jẹ̀wọ̀. gbogbo orú ẹ̀yin báyìí tẹ́ ń lọ wájú tẹ́ ń lọ ẹ̀yìn tẹ́ ẹ sọra yín di mole lórí èlò náà fẹ́ fún yín ẹni tó plant ìwọ ọkùnrin yẹn èlò náà fẹ́ fún ẹ wá lọ sírú meeting bẹ́ẹ̀ yẹn ẹ ṣe recording ẹ ṣe everything ẹ gbóhùn ọ̀nkú sílẹ̀ ẹ gba ohùn ìyá sílẹ̀ ẹ ṣe àwọn fídíòsì kọ̀ọ̀kan only for me to wake up this morning to find out pé àwọn kọ̀ọ̀kan ti ní fídíò yẹn lọ́wọ́. Only for me to find out. Wọ́n wá sọ wọ́n ní wípé èké ló ń pa ẹrú ilẹ̀ dídà ló ń pa ọ̀rẹ́ èké ló ń pẹ̀lú èpè ló ń pele ilẹ̀ dídà ló ń pa ọ̀rẹ́ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Lórí èlò pátápátá ẹni tó plant ẹ wípé súnmọ́ àwí koko gbogbo tó bá ń ṣe mọ́ bẹ́ẹ̀ mọ̀ èlò náà fẹ́ fún ẹ. As against life àwọn tẹ́ ẹ lọ bá as against the security wọn. How did we get here, Nigerians? And yet today we are going to be talking about parenting. I am so sad, I am so bitter, I am so hot, I am so disappointed. You think it is child's play? Tí mo dẹ̀ ń ṣe wọ́n bá tí mò ń ṣe nínú inú iṣẹ́ òtútù burúkú tí mò ń ṣe nínú iṣẹ́ ooru burúkú tí mò ń ṣe pé ok ìwọ lágbájá tún gbà ìwọ̀nba tí mo ní lélẹ̀ tó wá sọ̀rọ̀ ẹ̀ di mole àyàfi tí ìbá ṣe pé motive gidi ni mo fi ń ṣe tí mò ń ṣe ṣùgbọ́n gbogbo orú ẹ̀yin báyìí èké ló ń pẹ̀rú èpè ló ń pa olè ilẹ̀ dídà ló ń pọ̀ rẹ̀. Nítorí èdè èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti send message sí mi Mr. Rooti mi add mi sí WhatsApp group ta ló sọ fún yín pé mo ní WhatsApp group? Why would you want to join my tí báyìí pé bóyá olórí burúkú àṣìírè èèyàn ló pọ̀ jù nínú yín wọ́n ń torí ọ̀jà náà ń jà lẹ́yìn ìkúlé òun kí n add yín sórí WhatsApp group lórí péèjì yín gan lásán àwọn post wèrè tá a fẹ́ sọ̀rọ̀ wọn lẹ́ni lẹ́ máa ń share sórí platform yín o fẹ́ join WhatsApp group mi kò sí fídíò mi kan tá a fi ń bá àwọn ọ̀bàyé jẹ́ kò sí fídíò mi kan lórí péèjì yín yẹ́ tẹ́ máa wá pé fẹ́ join WhatsApp group yẹn ni ó pa yín ni ó pa àwọn dìran yín ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ ìwọ tó dẹ̀ ń plant mole èmi àti ẹnìkan kò ní competition bóyá bá forí gba orí I'm telling you the truth èèyàn kàn lọ bínú orí àfìfìlà dédìí ìwọ tó ń plant mole I am telling you mi ìbáyàn kankan ṣe competition láyé alálùmọ́lẹ̀ pé bóyá liberation bẹ̀rẹ̀ tá a máa ń post sórí Facebook a kàn máa kọ́ lọ́rọ̀ lásán ni 99% èpè ló pọ̀ jù 1% ló máa ní ìwọ bọ̀bọ́ ìdẹ́ sọ̀rọ̀ tó mọ́ ọpọlọ dání o gradually ni percentage yẹn bẹ̀rẹ̀ sí ní shift tó wá di wípé ní ìsìn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré mo lè sọ wípé àwọn tó wà in support of internship pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń gbọ́ ó máa jẹ́ bóyá bíi 70% bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì ò láyà láti jáde pé Mr. Rooti mi ẹ̀ ń ṣiṣẹ́ gidi ẹ̀yin àtàwọn Fàjálẹ̀ nation movement
tó jẹ́ pé ní inbox mi lẹ ti máa wá kan sára sí wa. How could we? How? Abájọ tí wọ́n ní pé a leopard can never change its spot. Mo wà disappointed gan. Details máa wá lórí tí mo rọra yan yìí, ṣùgbọ́n mi fẹ́ gba time lórí ẹ̀ torí n ta fẹ́ discuss lẹ́ni. But if you are out there and you think that Rooti Daniels is on social media because of money, or bóyá wọ́n offer ẹ̀ lówó pé kó wá ṣe nǹkan kan against the movement yìí àti wá àtẹni tẹ́ ẹ jọ ń fúnra yín lówó káàkiri, àyàfi tẹ́ ẹ bá tẹ̀lẹ̀, àyàfi tẹ́ ẹ bá fatẹ́gùn, àyàfi tẹ́ ẹ bá mumi nìkan ni kólókóló ayé ò ní lù fún yín. Àyàfi tẹ́ ẹ bá wọ mọ́tò, ògùn ò mọ̀ pa yín ni, yóò mọ̀ fẹ̀jẹ̀ yín wọlẹ̀ ni. Wọ́n ti ń pín káàkiri, wọ́n máa fi ṣe show off pé àwọn ń ṣiṣẹ́, àwọn ní information lọ́wọ́. Is it all about what people think about you? Or about the fight setting our eyes on true liberation? Information tí mo ní lọ́wọ́ tẹ́ ẹ bá ní lọ́wọ́ then kí ló máa ṣẹlẹ̀? And I'm still using humility to follow everything. Kí n wá dé láàárọ̀ ìsìn kí n máa wá sọ àwọn èèyàn jàǹkànjà, àwọn pásítọ̀ jàǹkànjàǹkàn tó ń pè mí. Is it all about show off or trying to be relevant? Is it all about that? Máa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́lẹ́ta. Lórí ọ̀rọ̀ Olu-Ọrọ tó ń lọ lọ́wọ́, mo ń sọ fún yín wípé there is no going back. Mo fẹ́ jẹ́ kí ẹ tún gbọ́ voice note kan sìn tí mo dẹ̀ mọ̀ pé tẹ́yìn kan bá gbọ́ bóyá ẹ wà nípéjọpọ̀ Jesus City ńjọ́ náà lọ́hùn. Gbogbo ẹ̀yin tó bá wá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí, Elédùmarè ó mọ̀ bá wa gbé àpáta àtòkúta ìdìgbòlù lé yín lọ́kàn tó yẹ pé ẹ ní nísìmọ́ mọ́ àfìgbà tẹ́ bá jáde wá sọ̀rọ̀. Ẹ gbọ́ voice note kí n tó fi mẹ́sẹ̀gì tí mo fẹ́ fún Olu-Ọrọ kí n tó jù síta. Nígbà tí awuyewuye yìí lọ, gbogbo wọn wà. Àwọn káàdì ìyàwó Olu-Ọrọ ń béèrè pé ọmọ ọ̀run ń kọ́. Mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ mi yẹn wà níbi ikú bíbá iná mi. Àǹtí ẹ̀ tó dé pé àǹtí mi làjọ máa ń pè mí. Wọ́n máa ń lọ sí Jesus City yẹn. Wọ́n ní ọjọ́ kan wọ́n wà ní program. Wọ́n láwọn wà ní program. Wọ́n ń tí wọ́n ti ṣe program lọ. Wọ́n ní ìyá kan tó ṣẹ̀gbẹ́ àwọn báyìí. Ìyá àǹtí ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tó máa ń lọ sí Jesus City ni o. Ní ṣọ́ọ̀ṣì wà. Hello? Báwọn ṣe ń ṣe program lọ, wọ́n ní mo máa tó jókòó ṣẹ̀gbẹ́ àwọn kan dédé pẹ̀lú wọn ní yíyẹ. Ọmọbìnrin ti jáde síta. Àwọn tó ń ṣọ́ níbo náà wà. Bàbá ò gbọdọ̀ mọ̀ tó jáde síta. Kí ló fi jáde báyìí? Wọ́n ní ó máa yẹ kàn kí gbé. Lẹ́yìn wọ́n ní wọ́n ṣe prayer lọ́wọ́ làwọn bá lajú. Ta ni ìyá yìí ń bá wí kó jáde síta? Wọ́n ní ṣùgbọ́n àwọn ò rí ojú ẹni yẹn. Ṣùgbọ́n àwọn rí i pé woman tí wọ́n ló jáde síta yẹn, ó yípo Jesus City yẹn ní ẹ̀ẹ̀méje kó tó di pé wọ́n rí woman yẹn mú. Ló dà pé woman yẹn ní mental problem. Ìpè wọ́n ṣẹ̀wárí inú ẹ̀ẹ̀méje. Wọ́n ní bí Jesus City yẹn ṣe tóbi tó, ọmọbìnrin tó ń mú yẹn tó jáde síta yẹn, ó yípo sí Jesus City yẹn lẹ́ẹ̀méje kó tó wá rí mú.
wọ́n ní ṣùgbọ́n ariwo tí ìyá yẹn pa ló draw attention àwọn síbẹ̀ pé yé bàbá ò gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ kọ́mọbìnrin jáde síta o àwọn tó ń ṣọ́ níbo náà wà kó tètè yá mú padà wọnú yàrá ẹ̀ lọ. Wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde tí wọ́n ń béèrè pé níbo ni ìyàwó ìbàrúwà náà wà tí gbogbo rògbòdìyàn yìí wá ń lọ tó ń ṣẹlẹ̀ pé bàbá níbo ni ìyàwó yìí wà ẹ mú ìyàwó yìí jáde bàbá Olúwa ló níbo ni ìyàwó ọ̀tọ̀mọ yìí wà kí ló ti tẹ́ ìgbọ̀n jáde wọ́n láwọn wá lọ ọkàn wọn wá lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Jesus City. Ìṣẹ̀lẹ̀ yìí ò tí tẹ̀ ọ́ láti àná wọ́n pè ó ẹ̀gbọ́n ọ̀rẹ́ tèmi gangan ní ẹni yẹn ẹni tó lọ sí Jesus City tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú ó nígbà tí wọ́n wá ń wọ́ gbogbo ẹ̀ lọ́rùn gbà bí ìyàwó bàbá ni wọ́n mú lọ́jọ́ yẹn pé tó ẹni yẹn ti ya wèrè pé ẹni yẹn wèrè ni ó ti ní mental problem bí àbíyàwó bàbá ni wọ́n lè mú lọ́jọ́ yẹn tí wọ́n ní pé wọ́n ń ṣọ́ pé àwọn kan ló ń ṣọ́ ní àwọn tí wọ́n gbà fún obìnrin yẹn tó ń ṣọ́ ṣùgbọ́n pé oríṣiríṣi ìlú lọ sí Jesus City kò dẹ̀ sẹ́ni tó níyàwó bàbá lóòótọ́ ṣùgbọ́n nígbà tí rògbòdìyàn yìí ṣẹlẹ̀ làwọn wá rò wípé kó má lọ jẹ́ pé ọmọbìnrin yẹn ló ní mental problem tí ó jáde síta lójijì ọjọ́ sí tí obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn pariwo pé yí bàbá ò gbọ́dọ̀ mọ̀ torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa sọ pé bàbá ò gbọ́dọ̀ mọ̀ ó jáde síta. Àti ọjọ́ yẹn tí ọ̀rẹ́ mi ti pè mí tó ti ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ yìí àǹtí mi máa sọ báyìí pé ṣé ìwọ náà gbọ́ mo ní mi ò gbọ́. Àtìgbà yẹn ló ti wà lórí ọ̀mí mi pé mo máa sọ̀rọ̀ yìí létí. Mr. Rooti mi Daniel kò ní sún yín o kò ní rẹ̀ yín o. Bí gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ṣe ń sọ fún yín tó ń advise yín pé kán dé kán mú wọn. Allegedly ó ní wọ́n ní arábìnrin kan nínú Jesus City yẹn wọ́n ń ṣe program lọ́wọ́ sometimes last year ó wá sá jáde níbi tí wọ́n fi pamọ́ sí. Ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹni tó sọ̀rọ̀ yìí wọ́n ní àfìgbà tárábìnrin jáde bàbá ògbúdọ̀ mọ àwọn tó ń ṣọ́ ń kọ́ wípé èèyàn lè ní mental problem kẹ́ ẹ gbé pamọ́ níbi tẹ́ ẹ pè ní Jesus City ṣùgbọ́n orúkọ Jésù òwò tàbí ká ló lọ́wọ́ kan kìnní nínú lọ́wọ́ kan kìnní nínú Olu-Ọrọ tí wọ́n bá sọ fún ẹ wípé Awíkòkó máa jáwọ́ lórí ọ̀rọ̀ yìí máa sọ fún gbogbo àwọn tó bá ń sọ fún ẹ wípé irọ́ tó tó láyé yìí ò sí. Wàá gbé Ìyábọ̀ jáde fún ìyá Ìjẹ̀ṣà sẹ́ẹ̀. Àwọn ọmọ ẹ̀ náà gbogbo wọn dẹ̀ gbọ́dọ̀ wà lálàáfíà torí condition tá à ń fi sí nìyẹn. Whatever game you might have been playing, the game is up. Elédùmarè ti ṣe tán tó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ikọ̀ àti ìríjú Olu-Ọrọ àtẹ̀yin tán ń pè ní bàbá àsàlẹ̀. Bàbá àsàlẹ̀ tó ń sọ fáwọn pásítọ̀ tó dàbí titi wọn wípé Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn. Ẹni tí mò ń ju òkòlòtò ìlú ó mọra ẹ̀ toró wá bá mi sọ̀rọ̀. Pé bàbá àsàlẹ̀ Olu-Ọrọ sọ wípé òun lòun ní kó má sọ̀rọ̀ o ìyìn ní kẹ̀kẹ̀rẹ̀ kan máa pariwo lọ Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn ó ra mọ́tò fún ó ń gbádùn tí ìbá ṣe pé olórí burúkú ni bàbá àsàlẹ̀ olórí burúkú ni ìwọ Olu-Ọrọ àti gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́jọ́ ń gbé sórí yìí káàkiri tí ìbá ṣe pé bóyá orí yín ti burú ayé yín ti bàjẹ́ tẹ́ rò pé Awíkòkó ò mọ tó ń ṣe. Ẹ̀yin lè wá sọrú sítórì fún mi ìyá Ìjẹ̀ṣà dẹ̀ ń sunkún gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀yin wọ́n sọ wípé ẹ̀yin lẹni pé káwọn èèyàn kàn máa sọ̀rọ̀ lọ lórí social media pé ẹ̀yin lẹni kó Olu-Ọrọ máa sọ̀rọ̀ gbogbo yín pátá ẹ̀ ní jẹ wọn mọ́ gbogbo yín pátá àtirú ẹ̀yin pásítọ̀ tán rán sí mi pé kẹ́ ẹ máa wá gbé làǹbà ẹ̀ sílẹ̀ ike Mr. Rotimi tó bá tásìkò Ìyábọ̀ máa sọ̀rọ̀ tó bá so that màá lè lọ jókòó pé
wọ́n kúkú ti sọ pé tó bá tásìkò kó lè rẹ̀ wá sára ẹ̀ ní sori gbogbo tó ń dùn lé ayé gbogbo orú ẹ̀yin pásítọ̀ tẹ́ tí wàá bá mi tẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí ẹ mọ́ra yín. mo wá mọ̀ọ́mọ̀ ṣe fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé mi ì bá ìsítórì yín àtẹni tó jẹ́ bàbá àṣàlẹ̀ Folúalọ tí ó pé ikú òjijì máa pa ọmọ mọ́ lọ́wọ́ ó mọ rẹ̀ dáadáa mo dẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò mi tí ì ṣe tán nígbà tá a bá débi tó yẹ ká dé gbogbo yín pátá ni ìdá máa bá gbogbo yín pátá lòkúta máa ré bá lórí ẹ̀yin olórí burúkú ẹ wo tẹ́ ẹ sọ orúkọ Jésù dànà ṣé kìí ṣe orúkọ Jésù yẹn náà fi tọ́ wa dàgbà ni ẹ̀yin olórí burúkú yìí ẹ má wọ̀rí àti bàbá àṣàlẹ̀ àti bàbá àárín àti bàbá òkè gbogbo yín pátá ó mọ ṣẹ̀sìn ayérayé ni yìí tó lógo jù nínú àwọn ọmọ yín ògo náà yóò mọ wọ mi ni pé lè rírù ìyá Ìjẹ̀ṣà tó ń sunkún báyìí pé bí ọdún mẹ́rin ọdún márùn àwọn ò tí ì rọ́mọ àwọn bá sọ̀rọ̀ olórí burúkú yín sọ wípé ẹ̀yin lẹ́yìn sọ Folúalọ pé kó má sọ̀rọ̀ kó má sọ nǹkan kan ẹ̀ ní ṣoríire títí kẹ bí Ìyábọ̀ kankan tó bá lọ́wọ́ sí bí ọ̀rọ̀ ẹ ṣe prolong tó báyìí gbogbo yín pátó mọ̀ ẹ mọ̀ ràrìrà ni tá a ní ẹbí Ìyábọ̀ kankan ẹ̀jẹ̀ Ìyábọ̀ kankan tó gba owó tàbí torí ulterior motive tí ó lè sọ̀rọ̀ kí ni ra mọ̀ bá gbogbo yín just because justice must be served ẹ̀yin olóṣèlú olórí ìkànnì tó ti gbọ́ yìí. Who could that lady be? Could it be Iyabo? Could it be another lady? Allegedly, we are asking now, who is that mad woman? Tí wọ́n ń rí fásì. Olu-Ọrọ, mọ́ fún mọ́ níṣó. À ń bọ̀ àti ìdèmọ̀rìwò lórí òtí ìrọ́pẹ́. Wàá gbé Iyabo jáde. Ó dìgbà náà. Ire o.